ọmọbìnrin kan ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi pé ìgbà tí ìyàwó lẹ́yìn òun bímọ after all ó ní muslim làwọn so ọkọ yẹn ó ti fẹ́yàn kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìyẹn lọ ó fẹ́ òun ó tún wá fẹ́ lòmíì lé òun so ó nígbà tí ẹni tán fẹ́ lé òun pégbà tó ń wọlé òun ò bá yà lé so òun wọlé another one wá wọlé ó lánàdá one tó wọlé yẹn ó wá bí ọmọ ọkọ òun wá sọ ọmọ rẹ̀ ní orúkọ òun first name tóun jẹ́ ní orúkọ tí ọkọ òun sọ ọmọ orogún òun ó lóun wá ní kí lè tó sọ ọmọ orogún òun lórúkọ òun ló bá ní ọmọ wọ̀rí tíwọ náà bá ti bímọ mi ń sọ ọmọ rẹ lórúkọ ti orogún rẹ náà that is the first name of ìyàwó lẹ́yìn òun lọmọ tó náà bá tún bí yóò mọ̀ jẹ́ ó nígbà tó ń bímọ ọkọ òun ò sọ ọmọ òun lórúkọ orogún òun yẹn pé òun á béèrè pé kí ló dé ló ní ìgbàgbé ọ̀rọ̀ ọmọ tán ti bí tó ti ń rìn tó ti bẹ̀rẹ̀ nursery and primary school ló tó ṣẹ̀ṣẹ̀ wàá rántí pé òun lòun ó sọ ọmọ tiẹ̀ náà lórúkọ tí orogún rẹ̀ ń jẹ́ kìnìkan ṣé ẹ rí ẹ̀yin ọkùnrin ẹ mọ̀mọ̀ dára yín láàmú ẹ̀yin lẹ fẹ́ ṣe kú para yín wọ́n ń fagídí le kó tí ò le kò sí ọ̀rẹ́ tó lè wà láàrin orogún méjì orogún ò lè ṣọ̀rẹ́ gbogbo eléyìí tí madam adeza mọ̀ ń sọ pé ẹnìkan wá lọ òde ó wá sọ pé oúnjẹ tìyálé òun lòun ó jẹ nígbà tán sáàfù oúnjẹ tó ẹ má máa ṣàṣepọ̀ tí you see kò sóbìnrin méjì tó máa fọkọ kan tán máa nífẹ̀ẹ́ ara wọn ìwọ ọkùnrin tó fẹ́ yàwó méjì náà sínú ilé àbí mẹ́ta ló fẹ́ everybody should maintain his lane bí ẹ̀mí ìwọ ọkùnrin gan ṣe máa gùn nìyẹn kò ń ṣe dandan nìkan ṣe pọ̀ à ń sọ ìyálé à ń sọ ọmọ ìyàwó lórúkọ ìyálé à ń sọ ọmọ ìyàwó lórúkọ ìyàwó yẹn à ń sọ ọmọ ìyálé lórúkọ ìyàwó yẹn ìyẹn ò lè so ẹbí pọ̀ kò lè ní kífẹ̀ẹ́ wà láàrin obìnrin méjì ò lè mọ dókó kan nífẹ̀ẹ́ ara wọn live and direct tóbìnrin méjì bá ti nífẹ̀ẹ́ ọkùnrin kan wàhálà ni kí ló dé tó jẹ́ pé ìyá ọkọ àti ìyàwó ọmọ náà máa ń jà kí lé tí bàbá ọkọ àti ọkọ ọmọ ò ṣe máa jà bẹ́ẹ̀ ìyá nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ìyàwó náà nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tí obìnrin méjì bá ti nífẹ̀ẹ́ ọkùnrin kan problem ni so you cannot wọn lè fagídí pín ẹran tí tó ṣe tó yí ẹ má tanra yín there is no friendship tẹ́ ẹ lè fẹ́ kó wà láàrin ìyálé àtìyàwó àwọn míì á ní dandan à ń kó lẹ gbọ́dọ̀ wọ̀ mo ti ẹ̀rẹ́yàn tó rogún bímọ tó ní dandan ìyálé ló gbọ́dọ̀ gbé ọmọ lọ síbi tán ti máa ṣe circumcision nítorí kíni ìyálé tó fẹ́ yàwó lé already ó ti wà nínú ọkàn ẹ̀ pé ó ṣe nǹkan tí ò dáa sóhun emotional blackmail lèmi kà yẹn fún o ò lè fẹ́ yàwó léyàn sìn kó wá ní dandan kóhun àti ìyàwó yẹn máa ṣọ̀rẹ́ ìyàwó kékeré tó lọ fẹ́ náà òun pùtì ayé ẹ̀ sí danger ni nígbà tó bá ń sọ pé dandan àfi lákòhun àtorogún rẹ̀ mọ̀ ṣe pọ̀ everybody should maintain his lane kóníkálùkù maintain lane rẹ̀ tó bá fi wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ tó ṣe pé wàá drive tó 2 hours gan kó tó débi tí ìkejì ń gbé ẹni tó bá kọjá ayé ẹ̀ lọ síbi tó rogún ẹ̀ wà tó má fìbọn fọ́n kókó sẹ̀sẹ̀ mọ̀ pé wọn ò jẹ̀bi bí wọ́n sì yí omi gbóná dà lé lórí ni ìwọ lọ kọjá ayé ẹ wá so ọ̀tọ̀ nìyẹn bẹ́ẹ̀ kẹ́ wá ní dandan gbúdọ̀ mọ̀ ṣe pọ̀ kò ní kó rogún kó òun ló máa gbọ́mọ dání níbi náà ti máa lọ ṣe circumcision fọmọ for what reason o fẹ́ yàwó léyàn o tún fún ní emotional blackmail orogún tó fẹ́ léyàn náà o life tiẹ̀ náà ò ní save everybody should stay on his own lane yes kò ń ṣe dandan nìkan ṣe pọ̀ kò ń ṣe dandan nìkan wà ń kó kóníkálùkù jókòó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá ti fóbìnrin méjì àbí mẹ́ta tó bá ti ń rẹ́jú ẹ̀mí ìwọ ọkùnrin gan ò séèfù mọ́ jẹ́ ń tàn jẹ ẹ̀mí ẹ̀ òde tó bá yá wọn aṣùwọ́lé ọ lórí everybody in fact tó bá wà pẹ̀lú èèyàn tó fẹ́ tó mọ̀ pé wọ́n nìkan kọ́ níyàwó ẹ̀ mọ̀ béèrè àwọn aráabí ńkọ́ àwọn aráalé lọ́hùn ńkọ́ àbòsí náà lábádé bẹ́ẹ̀ kì í ṣe torí ìfẹ́ if you must ṣe pọ̀ bóyá family house oníkálùkù á padà sílé lálàáfíà èwo ni compulsory by fire by force náà bá fẹ́ rẹ́ fúnra wọn náà máa nawọ́ rírẹ́ síra wọn ìwọ tó dẹ̀ jẹ́ tó lórogún ẹ̀ dédé nawọ́ friendship sí ẹ ìwọ náà mọ̀ fura torí téèyàn bá ń sọ̀rọ̀ èèyàn máa ń fààyè jálẹ̀ ó lè ṣe pé ó fẹ́ wọlé sí ẹ lára ni bóyá ìwọ nìyálé bóyá ìwọ nìyàwó once tó bá ti lórogún maintain your lane if you are the type tó jẹ́ pé tó bá kíyàn wọn ní dẹ́ lóhùn wàá máa banújẹ́ má wulẹ̀ fẹ́yàn tó ti níyàwó rí bẹ́ẹ̀ ni because àwọn kan wà àwọn abẹ́ ìṣọ̀tá kú ni
so èwo wá ní ẹ̀ ń sọmọ lórúkọ ẹnìkan bí wọn náà bá ti bímọ yín sọ tiẹ̀ náà mo ní kílé tẹ̀yìn gan insist pé ńgbà yín náà bá bímọ kó sọmọ yín lórúkọ orogún yín kò wá sọ lórúkọ orogún yín ẹ̀ wá ń dara yín láàmú fún kíni. You don't need all of that. Go and get busy. All these things is not for the weak. Get busy. You don't even have time. Yes. Èwo ni ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ fagídí sọ ẹbí pọ̀ mọ́ sọ fagídí ṣe nǹkan tí wọ́n wo ọkùnrin obìnrin tó fẹ́ lẹ́ra wọn ò lè nífẹ̀ẹ́ ara wọn. That is the balanced truth. Wọn ò lè nífẹ̀ẹ́ ara wọn láyé. So ẹ mọ́ fagídí lè kó tí ò lè. Ẹ mọ́ fagídí ṣe friendship tí ò exist. Yes, don't forcefully join two people together. Let them maintain their lane. Let everybody stay in his own lane. Ìwọ tó bá kọjá àyè tó cross border lọ lé orogún ẹ ntójú ẹ bá rí ńbẹ̀ ó máa fara mọ́ ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n kẹ́ wá sọ pé compulsory by fire by force wọ́n gbọ́dọ̀ mọ sọ̀rọ̀ ẹlòmíà mú ọmọ orogún á ní kó lọ́mọ gbọ́dọ̀ tìbí àmọ́ ọmọ tìbí náà á ní kó wá mọ́ gbé bí. Gbogbo akitiyan yẹn ẹ kàn fi ń dọ̀tá lẹ̀ ni ẹ fi ń dàrí fi ń lẹ̀ ni. Yes, tó bá fẹ́ so ẹbí pọ̀ mọ́ wulẹ̀ gbégbèsè kankan pé o fẹ́ fẹ́yàwó kékeré so that you know that it is you and your nuclear family alone. Once tó bá ti extend the tentacle tó ti spread tentacles you maintain it like that. O lè ní compulsory obìnrin tán jọ ń dóko kankan wá ṣọ̀rẹ́ kò lè possible. It cannot be possible. That is the truth. If not wọ́n máa hanra wọn lé mọ̀ ni wọ́n á dógun lẹ̀ fúnra wọn wọ́n á fògùn sórí ṣíà fúnra wọn. Bẹ́ẹ̀ ni fẹ̀kàntẹ́lẹ̀ polygyny ọkùnrin ló pay fún kò pay fún obìnrin, monogamy ló pay obìnrin tí ò pay ọkùnrin. So ẹ ní láti fagídí so ẹbí pọ̀ kò jẹ́ ń ṣe pọ́n ń jà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin gan lẹ mọ́ ń dájà lẹ̀ ẹ̀yin lẹ́rọ̀jọ́ lé lọ́hùn nílé bí ẹ̀yin lẹ́lò àròjọ́ lé bí nílé lọ́hùn lẹ́rọ̀jọ́ àǹgàfàǹgò ẹ̀ kò mí eku dà sílé ẹran ẹ̀ kò mí ẹran dà sílé eku. Kò sí bẹ́ẹ̀ ṣe mọ́ rojọ́ pé mo ṣe báyìí forogún ẹ̀ mo ṣe báyìí forogún ẹ̀ tíyẹn náà ní mọ́ wòrónú ọkàn rẹ̀ pé kí ló wá ṣe fẹ́mi náà. Ẹyẹjọ́ rò ẹ mọ́ tanra yín òjàlé àtìyàwó ò lè rẹ́ wọn ò lè rẹ́ truth lẹ ti gbọ́ yẹn wọn ò lè rẹ́ àfàwọn exception gbogbo wọn tí wọ́n ń ya fọ́tò ya fídíò TikTok tí wọ́n ń jó tí wọ́n ń ṣe kinní kan yẹn all those one made believe ni ẹ wọnú ilé wọn kẹ́ ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe máa ń dùn ní kóníkálùkù maintain lane yẹn maintain your lane. Bó ló ṣe ní kẹ́nìkan lọ́mọ lọ́ọ̀bì kan kó lọ́mọ kí ẹ ń bẹ̀ by fire by force torí kíni kò lè work, it cannot work. Ẹni tó bá work fún bóyá 2% àbí 3% ní òsì but minority ni those ones are in their minority. Yes, for example Nigerians you say people are suffering majority ló ń suffer kò mí pé kò sáwọn tán ń gbádùn but kí ni percentage wọn. So percentage 1 out of 10 1 out of 5 1 out of 20 wàá generalize ni now. So àwọn yẹn exception ni wọ́n and they are not common láwọn tó ń ṣe pọ̀ yẹn ṣe ti ẹ̀tún dénú wọn gan ni. Ẹ má wulẹ̀ wá friendship kankan tí ò sí bẹ́ẹ̀. Get busy, do your work, maintain your lane. Full stop. As long as tó ṣì ń wọ́dọ̀ ẹ kò tí ì pa ẹ́ tì kò pa ọ̀dọ̀ ẹ tì kó lọ jòkó sọ́dọ̀ kan kó mọ̀ wọ́dọ̀ tiẹ̀ mọ́. Ìwọ lọ bùrù mọ́ ní ẹ̀yẹ ìsọmọ rẹ̀ ló kọ mi mọ́ ìsọmọ mi ló kọ rẹ̀ who cares. Gbogbo yẹn kò nídìí o Ọ̀yọ́mọdé alternative therapy. Àwa tá a nílò àgbo fún ìtọ́jú ara wa fún infection jẹ̀díjẹ̀dí arthritis ẹ̀dà candidiasis staphylococcus gonorrhea gbogbo àwọn infection téèyàn máa ń kó nílé ìgbọ̀nsẹ̀ àbí infection bálòpọ̀ then àwọn míì wà bẹ́ẹ̀ tó jẹ́ pọ́n máa ń ní bad odor lára ẹ̀jẹ̀ àpèlé iṣẹ́ Ọ̀yọ́mọdé alternative therapy àwọn àgbo wọn tested and trusted organic ní gbogbo ẹ̀ kò sí chemical kò sógógóró kò sí kan bẹ́ẹ̀ ni tewétegbò náà fi pè ló gbogbo àwọn àgbo wọn gbogbo ẹ̀ pátápátá ló sì ń ṣiṣẹ́ ẹ̀já pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ on WhatsApp àdẹ̀lẹ̀ pè wọ́n directly ká ọ́dà wọn àwọ̀ ẹbí ilẹ̀ sí wa àjíǹde arósì mọ́ jẹ́ ànífàìsàn ló gbà 080 68 22 0707 080 68 22 0707 iléeṣẹ́ Ọ̀yọ́mọdé alternative therapy òun là ń pè. Thank you guys.